alárẹ̀ máa bàjẹ́ kúrẹ́lé ọmọ alárẹ̀. ẹlẹgbẹ́ ẹjẹ́ lọ ẹjẹ́ ilé adélani àkànjì ẹjẹ́ rẹ̀ délé dáadáa adélani ìyẹn olójú ọmọ ìjẹ̀bú ìjẹ̀bú àwúre fìrè bọnú. mo ní mo kí ẹ kú ọdún ọmọ ire nìwà ó kú ọdún ọmọ adúrún mádé ọmọ adúrún mọ́sù pẹ́ẹ́dì ẹjẹ́ ó kú ayẹyẹ ìgbéyàwó ọdún mẹ́rìndínlógún ìyẹn lẹ́nu bàbá wa Ayọ̀bámi Àkànjí Adélani aláṣẹ àtolùdarí IAS Unique Homes and Property màmá oyin mẹ́ta ṣèbí kò jẹ́sítà ló wà ànílẹ̀ ọmọ adúrún mádé ọmọ adúrún mọ́sù pẹ́ẹ́dì ẹjẹ́ ilé ọmọ ẹlẹ́dìyẹ ògògò bàgà tí fẹ́yìn tiẹ̀ yé bí awó kẹ̀kẹ́kẹ́kẹ́ yóò máa dìé kórí òrùn yóò fò lélẹ̀ bẹ́ẹ̀ ara orogún ara ọ̀rá nìyẹn ìdààmú kí ẹ kú ọdún ibi wọn lọ mú un ṣe ní ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀mọ̀yọ̀mọ̀ ohun tó ń ṣe ni bẹ́ẹ̀ ni kò lè pa ni ẹ̀rí la ní máa gbọ́ ṣe bíṣu mẹ́fà ní ju Ìjẹ̀bú bàbá yín méjì jíjẹ méjì tẹ̀jẹ̀ méjì tó kù ó ní tí wọ́n fi ń ṣe ilé òkú ọdún wọn máa fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ ajagbalura ó ní wọn máa gbọ́dọ̀ bá yín wọn mí eégún ọgbó bàrà ìjọba yín lọ́kọ́ mọ́ eégún ọgbó rẹ mọ́ àlẹ́ òkú ọdún wọn máa rójòjòyè ọmọ adélé tejiteji àṣèyí sàmọ́dún wọn máa rówójòyè méjì kọ́ ó tún retí ìkẹta bàbá yín jẹ́ dàbúrè bẹ́ níjọ́wá ó tún wá jàùjalẹ̀ níjẹ̀bú òde bàbá yín olójòjò ní náwó dọ́là kóyìnbó tó dé ìgbà òyìnbó dé lówó ọ̀hún pọ̀ sí kó tó dowó ẹrú kó tó wá dowó ọmọ yóò máa wúre fàṣẹ bọnu Ìjẹ̀bú ọmọ àfìpìjà tí bàbá yín wọ́n lé pé ìjẹ̀jẹ̀bú àkékè ó jẹ̀jẹ̀bú àwọn bàbá yín a máa dúdú nílí ìkóró òsì àní mo kí ọmọ bíbí rere jù fowó rà ebi wọn lọ máa ṣàlèyàn bí ẹni tí òró bìnrin rí ebi wọn lọ máa lúàbí ọmọ bá ń ta ebi wọn lọ máa lágẹmọ òtún wọ̀yọ̀wọ̀yọ̀ ebi wọn lọ máa gbégbé òjà máa yá wo mi ìtúnṣe ilé ọmọ arígbá ńlá buwó ọmọ afọwọ́ bí ẹni fọyín gan ilé ọmọ Ìjẹ̀bú ọmọ àfìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ ebi wọn lọ máa dìyẹ bà lókun omi ìlì ara orogún ara ọ̀ra nìyẹn lídà lé ọmọ ọlọ́pẹ kan ọ̀gẹ́gẹ́ ti rí gẹ́ màmá oyin mẹ́ta ló kú ọdún ọmọ ọlọ́pẹ ọ̀gẹ́gẹ́ ti rí gẹ́ kọ̀kẹ́ jù bẹ́ẹ̀ ni kò kúrú jù ọ́ ń fọwọ́ ọmọ gbálẹ̀ gẹ́rẹ́jẹ́ yọ máa fi jù Ìjẹ̀bú tí fọ̀kan ẹja pènà yọ mọ Ìjẹ̀bú àyè gbà Ìjẹ̀bú ó fẹ́ ní tiẹ̀ wíníwíní àyè gbà Ìjẹ̀bú ó fẹ́ ní tiẹ̀ wíníwíní àyè gbà Ìjẹ̀bú wá fẹ́ ní tiẹ̀ tó kù omi sọdún Agẹmọ tí ń báyìí ló gbọ́ mọ ògùrò gán lùdà ó bọ́ ọmọ lórí rẹ́gírẹ́gí ní abọ́lọ́mọjà bí òpin ọmọ rẹ ẹrù jẹjẹ agbókó gààlà ní ọmọ ire nìwà tí ń bóun lọkọ rẹ ìyẹn Ayọ̀bámi Adélani Àkànjí ọyẹ ẹja abẹ́ òkúta ẹjẹ ń kí wọn mo ní mo kí yín ọmọ ajíbọ́sì ọmọ èkó ọjà yọ ọmọ wọn ló wò lù ọmọ ajífẹ́gbé ṣeré ọmọ ajílálà ọ̀sán mo kí yín ọmọ ajífẹ́ ògbó dàbí egbin mo ní lówó odù bàbá yín ṣe lówó tó lẹ́sẹ̀ ń soge ìyá ọmọ ajíbọ́sì ọmọ lábẹ́rìjọ òyìnbó níyà yín lọ́lá Ọlọ́run kẹsẹ̀ yìí tó kọ̀ láyé adéládé linda ló ń fẹ̀ yìí dúpẹ́ ọmọ aláṣẹ ló kọ tèmi àbá yín tí ò ní méjì ó lẹ́rìí bára wa ṣe ẹjẹ́ àjọ sàmì ẹ̀.